Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. A kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ọ̀dẹ̀ ò dùn bí. Àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa o. Gbogbo ọmọ Yorùbá, Ọlọ́run ti bá wa ṣe o. Ọlọ́run ti tú àṣírí àwọn aṣebi. Ọlọ́run ti tú àṣírí àwọn aṣebi o láti ọwọ́ Christopher Musa. Débi wípé èyí ló wá mú kí bàbá Tinubu gan ṣe kíni kí wọ́n pa á ní àṣẹ wípé dandan ìgbésẹ̀ ó gbọ́dọ̀ tẹ̀lé lẹ́yìn tí wọ́n bá ti rí àwọn amọ̀òkùnṣèkà ẹ̀dá. Ìgbésẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé ní. Àkọ́kọ́ náà, ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n ti ṣòfin ní House? Wọ́n ti ṣòfin o, tó dẹ̀ jẹ́ pé òfin tí Christopher Musa ṣe náà ni wọ́n tẹ̀lé. Wọ́n tẹ́ mọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé wọ́n ti ní ẹnikẹ́ni tó bá nídìí ìwà ìbàjẹ́ yálà agbésùmọ̀mí ni o tàbí ẹni agbésùmọ̀mí tí wọ́n bá wípé gbé ìbọn dání, pípa ní kó pa lójú ẹsẹ̀ tàbí tán mú. Nísìnyí náà bàbá Tinubu ti pa àṣẹ, ẹ wò kò tó wákàtí mẹ́ta àṣírí àti yẹ̀yẹ́ Nuru Ribadu àṣírí ẹ̀ ti tú o. Débi pé ó nà pápá bora kò lè wọ̀lú mọ́. Ẹni bá mọ Nuru Ribadu, ìyẹn National Security Adviser ìyẹn fún Nàìjíríà, Nuru Ribadu àṣírí ẹ̀ ti tú. Tẹ́ ẹ bá dẹ̀ gbàgbé, ṣe mọ̀ pé Christopher Musa náà dárúkọ gbogbo àwọn afurasí agbésùmọ̀mí. Bẹ́ẹ̀ ó dárúkọ Gumi, ó dárúkọ Màtàwálé, ó dárúkọ gbogbo àwọn tó jẹ́ pé yes, àwọn tó wà ń di ìwà ìbàjẹ́ nìyí. Now àṣírí Nuru Ribadu ti tú. Tí ẹ ò bá gbàgbé, mo ti mú wá sórí fọ́nrán rí wípé níbi tí wọ́n ti kófìrí àwọn Miyetti Allah, níbi tí wọ́n ti kó ìbọn tó ń ṣe kíni tó ń ṣiṣẹ́ láabi wọn, tí àwọn ọmọ ogun Nàìjíríà sì mú wọn. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ajẹ́rìí ọ̀rọ̀ náà sílé Nuru Ribadu lórí o. Bẹ́ẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé kójú má ríbi gbogbo ara lóògùn ẹ̀ ní Nuru Ribadu fi ṣe tó fi yá sáré nà pápá bora. Ṣùgbọ́n ṣe mọ̀ pé tó bá ń sọ pé kò sí bó ṣe lè sáré, ò lè sáré tó ẹni tó ń ṣọ́ ẹ̀. Nuru Ribadu ó tún wá ibi tó sá lọ yẹn, ó tún wá fi tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé ẹ ò lè mọ̀ pé ibẹ̀ ló máa ń dágbà sí. Àbájọ tó fi jẹ́ wípé tí olóṣèlú mìíràn bá tilẹ̀ ṣàṣemáṣe báyìí, ẹ kọ̀ déédé wàtì bí oṣù mélòó kan ẹ ò ní rí mọ́. Àbájọ tó fi jẹ́ pé tí wọ́n bá ti lè di pé nígbà ayé Buhari náà, a kọ̀ déédé wá wọn tì, ẹ ò ní rí wọn mọ́. Àṣọ níbi tó ń sá lọ. Gbogbo àwọn ọ̀jẹ̀lú wọ̀nyí, ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n ti kọ́ underground fúnra wọn tí ì ṣe inú Nàìjíríà rárá. Wọ́n ti kọ́ underground fúnra wọn. Ibi tó tún dé, wọ́n tún láti máa tú àṣírí. Àṣé wọ́n ní ilé underground ó dùn ju ilé àwa tá à ń bẹ lórí èpẹ̀ lọ. Ẹ wo ibi tó ti mú Nuru Ribadu, ibẹ̀ ló tún ti tú àṣírí àwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé inú underground yẹn náà ni wọ́n máa ń sá wá tí wọ́n bá ti ní ìṣòro lórílẹ̀‐èdè Nàìjíríà. Ǹjẹ́ ẹ mọ̀ pé inú dungeon, nínú ihò kan nínú ibi dungeon tí ó sápamọ́ sí, ibẹ̀ ni a gbọ́ wípé wọ́n ti lọ mú Nuru Ribadu, tó dẹ̀ jẹ́ pé oríṣiríṣi àwọn olóṣèlú bẹ́ẹ̀ àwọn ọ̀jẹ̀lú abẹ́ ibẹ̀ ni wọ́n máa ń sá sí, tí wọ́n tún máa ń fi yangàn pé ayé ibẹ̀ yẹn tún dájú ayé orí òkè èèpẹ̀ lọ. Àṣírí ti tú. Ṣẹ́rí gbòòsà ni ká máa ṣe fún Christopher Musa, nítorí tó yí bàbá Tinubu fi Christopher Musa jẹ oyè tó gbé sórí ipò yìí báyìí. Àti ìgbà yẹn ni ìdí Fúlàní ló ti ń gbóná tàìtàì. Ìdí wọn ti ń gbóná o, nítorí mo fẹ́ lè sọ pé bàbá Tinubu lo
Christopher Musa láti máa fi ṣe pàṣán fún àwọn agbésùmọ̀mí, fún àwọn Fúlàní. Ok, ẹ jẹ́ kí n tún gbé yín débẹ̀. Allegedly, bóyá lẹ mọ̀ pé àwọn àgbààgbà kankan lára àwọn Fúlàní bíi Gumi, bíi Sultan Sokoto àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn Fúlàní, a gbọ́ wípé allegedly ni o, a gbọ́ pé wọ́n ti lọ kọ lẹ́tà sí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, sí ìjọba pé kó bá wọn yọ Christopher Musa lórí ipò látàrí pé wọ́n ní kò jẹ́ kí àwọn ṣe bí àwọn ti fẹ́. Wọ́n ní oru rẹ̀ mú àwọn wípé kí ìjọba bá wọn yọ. Ibi tẹ́ ti mọ̀ wípé ó ń tú àṣírí wọn nìyẹn. Ara àṣírí ni lágbájá gbìyànjú láti tú kí wọ́n tó yọ ọwọ́ ẹ̀ láwo. Ṣùgbọ́n o, Christopher Musa ó ti ń ṣe síá mẹ́wàá fún gbogbo wọn. Ẹ wo, ẹjá ṣe gbòòsà fún Christopher Musa. Bàbá Tinubu, bẹ́ẹ̀ tí ẹ̀ rí mi ṣe, ẹ ti ẹ̀ ṣe èyí ná. Ẹ jẹ́ ń gbà àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn mi jọ. Ẹ jẹ́ kí n ká mọ̀ pé Yorùbá Nation òun nìkan ni òmìnira o. Bẹ́ẹ̀ ni o, a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè fún dídásí àti fífún bàbá Tinubu lóye láti gbé ìgbésẹ̀ fífi Christopher Musa jẹ. Àwa Yorùbá, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé a máa ń pọ òwe kan tá a máa ń sọ pé ọjọ́ gbogbo ń tó lè, ọjọ́ kan tó lóhun. Nísìnyí ó ti dé bá Nuru Ribadu, ó ti wá di tí ò lè gbé ìlú ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni ó ti dé bá, ó ti wá di tí jìnnìjìnnì ti dé bá. Kẹ́ẹ̀dẹ̀ máa wo. Bẹ́ẹ̀ ni Yorùbá máa sọ wípé ẹni bá máa mọ̀bọ yóò ṣe bí ọ̀bọ. Bàbá Tinubu ṣe, ó farabalẹ̀ fún wọn láti lè jẹ́ kí ó mọ ibi tí wọ́n kù sí. Nísìnyí ó ti wá ń fi ìyà tó tọ́ jẹ wọ́n o lóríṣiríṣi. Ẹ wo, ẹja ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn sí i. Bẹ́ẹ̀ náà lélẹ́yìí ní ó ti ń lójútùú díẹ̀díẹ̀ o, nítorí ọwọ́ àwọn ìka ènìyàn tó fẹ́ sọ orílẹ̀-èdè mùsùlùmí, tó fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà di mùsùlùmí, Ọlọ́run ò gbà fún wọn. Èmi gbàgbọ́ pé Ọlọ́run ti ń ṣe bọ̀ ní díẹ̀díẹ̀. Ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ kan tó kù yìí ká tó máa lọ. Bẹ́ẹ̀ lélẹ́yìí sọ o, ó ní ẹ má gbà fún wọn o bàbá Tinubu, nítorí wípé ọgbọ́n tó ń járe o. Ẹ wo ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ bá wa kọ sínú comment section, ẹ like, ẹ share, ẹ subscribe jọ, ẹ bá wa tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ó yé àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá Nation is the only solution. La ṣe ń kí n pé a máa bẹ ọ bí ẹni ìbẹ́ṣu ni o, atẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà o. Gbogbo ẹni tó wá láò ní dé ńkọ́, ó máa láò ní dé bá. God bless Yorùbá Nation. Ó dàbọ̀.